Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. La ilaha illallah, Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. آمين. àwa ìsọ̀rí lọ sọ́dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé. A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aláàánú jùlọ. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá síwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Olúwa, àánú Olúwa àti ìbùkún rẹ̀ kó máa bá àwọn sàábé Ànábì. Ìkẹ́ Olúwa, àánú rẹ̀ àti ìbùkún rẹ̀ kó máa bá gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa, tẹ́ ń gbọ́ wa, tẹ́ sì ń wò wá. A kí yín káàbọ̀ sórí ètò yìí, ètò tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Bá a ṣe ń gbọ́ kọ́lọ̀njá máa lò, bá a bá ń lò kọ́lọ̀njó wúlò fún wa. Ó bá wúlò fún wa kó má jẹ́ láyé nìkan, kó wúlò nínú kọ̀rọ̀ sàárè fún wa, kó tó wúlò ní ọjọ́ gbèǹde alkiyama. Àmín. Ní ìjẹjọ́ tí a pàdé, àwa àti àwọn bàbá wa àlùfáà wa àfọ́ọ̀mọ́ àfá Sheikh al-Imam Yahya Ibrahim Dame-Duka. Assalamu alaikum. Wa alaikum salam. Marhaba bikum. Alhamdulillah. Àwa pẹ̀lú wọn lájọ pàdé. Àwọn ni tafsir fún makana, àwọn náà sì ni imam fún masalasi Jabata ní Ìlọrin bí. Níjẹ́ ìjọ tá a wá ọ̀rọ̀ Dangote la sọ, olówó àgbọ̀n àgbẹ̀, lórí ìṣe àánú, ìkẹ́ àánú àti ìṣetọ́lọ́hun tí ń ṣe lórí owó tí ń wọlé fún un. Pàápàá jùlọ ètò yìí ó ṣe lórí ti mọ́ṣáláṣí ti Ìlọrin. Lónìí a lọ bòmí ọ̀rọ̀ Dangote náà látún sọ, ṣùgbọ́n ní lọ́nà míì ni. Ọlọ́run bùn yín lẹ́mìí, Ọlọ́run ó sì járí yín pẹ́. Kíní tí mo gbé lọ́wọ́ yìí mò ń wò ní ọjọ́ tí ò pẹ́ sísìn, bóyá ló ti tọ́sẹ̀ kan. Mo wá kà ní tí wọ́n ní Dangote wí, ó jẹ́ èèmọ̀ fún mi, ó sì yà mí lẹ́nu. Bí ó bá yẹ lòmíì lẹ́nu tọ́ Olúwa rẹ̀ ló mọ̀. Àmọ́ bí ó yà mí lẹ́nu dé, mo ní ayé ọba wa gbọ́ yìí, torí ètò wa ti di international, kò síbi wọn ò ti máa wò ní gbogbo àgbáyé. Wọ́n wò Saudi, wọ́n wò l'Amẹ́ríkà. Wọ́n ní Dangote ó wà ní meeting kan pẹ̀lú àwọn kan, ó wá sọ̀rọ̀ jáde. Ọ̀rọ̀ tó sọ jáde yín kà lè bó kẹ́ ẹ gbọ́, á wá tú sí Yorùbá kí gbogbo èèyàn lè gbọ́. Dangote sọ pé, as you probably know, I am 67 years old. In less than 3 years, I will be 70. I need very little to live the rest of my life. I need very little to live the rest of my life. I can't take the refinery or any other property that I own or any asset to my grave. Everything I do is in the interest of my country. Mala Aliko Dangote. Olówó àgbọ̀n ẹ̀gbẹ́
Aliko Dangote ó ní ń ṣe mítìnì pẹ̀lú àwọn kan ni ló wá sọ ìjáde lẹ́nu pé ẹ lè mọ̀ ọ́ ẹ sì lè má mọ̀ o òun di ọmọ ọdún 17 báyìí kò ní pọ́dún 3 sísìn tó wọ́n wọ age of 70 òun rí i pé díẹ̀ náà ló kù téèyàn ó lò nínú ìgbésí ayé téèyàn bá ti wọ 70 so díẹ̀ tó kù náà òun fẹ́ lò láti lè fi dúpẹ́ fọlọ́run gbogbo ohun tóun ṣe sìmẹ́ǹtì ni spaghetti ni refinery ni àti gbogbo property míì tẹ́ ń gbọ́ pé òun ní mò ń bá ń lọ ní tí ò ní pẹ́ sísìn èwo ló wọ́n mú lọ sàárè nínú gbogbo wọn gbogbo ohun tóun ṣe yìí òun ṣe fún development Nàìjíríà ni kódà bóun ò sí mọ́ àwọn tí ń ṣiṣẹ́ ń bẹ wọn máa benefit lọ títí ọjọ́ ayé akramakumullah ẹ̀kọ́ tí mo fẹ́ káwọn èèyàn kọ́ ń bẹ̀ tí mo fi lọ ya ẹ̀mí lẹ́nu ni pé àsáwọn tí wọ́n lówó yìí àsá lè rí láàrin wọn tí rántí ikú yàngó òun ti wọ 67 àmọ́ kò yà mí lẹ́nu púpọ̀ mọ́dá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam òun la ṣáájú gbogbo ẹ̀dá òun ni ó sì ṣáájú ní gbogbo owó fìjọ wà àlìjánnà yóò bọ́ síwájú látẹ̀lé pẹ̀lú ògo Ọlọ́run àtàwa àtàwọn tó bí wa àtàwọn àna wa àtàwa àti gbogbo àwọn olóore wa àtàwa àtẹ̀yìn tẹ̀sẹ̀lú lóore Ọlọ́run ọ̀yẹ̀ ọ̀dà fún kó lò ju 63 lọ 63 ló lò ẹni bá ti lò jù yẹn lọ láyé kó ti máa prepare bí tí ó bá sùn kalẹ̀ àti mọ̀ bẹ́ẹ̀. Prophet Isa anabi Isa tá a mọ̀ sí Jesus Christ Ọlọ́run ọ̀yẹ̀ ọ̀dà fún ju 30 ọdún àti 3 lọ àtàwọn Christian àwa la pọ̀ jù ní orílẹ̀-èdè táwa wà yìí bọ́lọ́run ti wá nífẹ̀ẹ́ wọn tó tí ọ̀yọ̀ dájú bá ń lọ ẹ wo báwọn èèyàn ṣe ń fi ọjọ́ ayé wọn ráre kó a ṣe pé olówó tí ọmọ fọkàn sí pé àǹgbà mo ti lówó wọn yẹ kí n kọjá 100 ńgbà mo ti lówó wọn yẹ kí n wọ 90 ó ní I need a little more years to live the rest of my life ọ̀rọ̀ tó sọ jáde òun túmọ̀ sí pé mélòó ló kù náà téèyàn ó lò láyé tí wọ́n máa wá nǹkan mọ́yà pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ lè mọ̀ fẹ́mi torí àwọn ẹlòmíà máa rò pé bówó bá ti ń bẹ á lo ẹ̀mí ìdígbà tá a bá fẹ́ ọba tó fún ọ béèrè ńjọ́ kan akramakallah tọ́pìkì tá a gbé wá lónìí nù. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wa bihi nasta'in ihdina ya hadi alimna ya alamal ghuyub allahumma salli ala sayidina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. tó mo kí yín pé àkúgbàlejò mi lẹ́ẹ̀kan sí. alhamdulillah ala wa sallam ya sheikh àmín wa iyyakum. tí a sọ ní ìjẹ́jọ́ ọjà sí pé a fi kí gbogbo àwọn tọ́lọ̀ ni wọ́n dá sí tọ́lọ̀. Allah akbar. látòrí Aliko Dangote àti gbogbo kọmitì àtàwọn tí ẹ má dákó kọ mi táwọn náà sì dá sí mọ́sálásí gbogbo yín lọ́lọ́run bá mà jazakumullahu khairan. àmín. ṣẹ́wárí tòní mẹ́sẹ̀gì tí Alhaji Aliko Dangote ti ń pàṣẹ hadith Ànábì ní fi sọ̀rọ̀. Allahu akbar. àpẹẹrẹ tẹ́fẹ̀ wá máa máa pé sẹ́rí gbà mí ń bẹ ẹ̀rọ pé bọ́yá ẹlòmíì lè jẹ́ aláfẹ́fẹ́ yẹ lójú ṣùgbọ́n níbi tẹ̀sìn níbi ọgbọ́n náà ń gbọ́ dé ọ̀rọ̀ tá Ànábì sọ pé àwọn ẹ̀jọ́ tèmi àmàrù ummati bayna 60 wa 70. Allahu akbar. àwọn ẹ̀jọ́ tèmi láàrin 60 sí 70 náà ni wọ́n fi máa kọjá bọ̀ wá bá mi. òun ní ń bá wa analyse. Allahu akbar. ó ti wá believe pé ó bá ti di over 70 tó bá ti di 71 72 òun lo over kìíní yẹn bí bónọ́ọ̀sì lọ́jẹ́. bẹ́ẹ̀ni bó ṣe yẹ kí mùsùlùmí ọmọ lò gbé sí ayé rẹ̀ nu pé yóò yá níjọ́ kan. tọ́tọ́ ń bá ní mo bá dìgbà báyìí o gbogbo ìyókù ọdún kẹbẹ tí bàbá Buhari wọn ní ọ̀kan náà àwọn olóṣèlú. bàbá wa dàgbà ọ wa kówó jẹ bàbá Buhari wa pèpè mọ́lá owó dùn rẹ kí ló tún fẹ́ fowó sí láyé. at this age
olóhùn kan ìpáwọn èèyàn ń kó lòun náà ń kó. La ilaha illallah. sẹ́yìn pé òun ò ronú kú níbi tí mo lọ nìyẹn òun ò rò pé ní ikú lọ́kàn pé ẹni ta. ó kéwú kò tẹ̀lé rárá ní sì ń sunkún. ń gbọ́ wá sí kò lò ó. ní sì ń sunkún wọ́n kàn ń kó lòun náà ń kó. ìdìmọ́nù làwọn ń pè ní èrè lábá pé kí nǹkan oríṣiríṣi lè yẹn mọ̀ ẹ́ lè máa mú kú mú kọ́sà máa ní àmúdímínú nù ṣùgbọ́n ọdún tẹ́lẹ̀ sí fàṣádù ìwà àbàjẹ́ corruption pé wọ́n ń kojú mi ní òkú kẹ́ wá bèèrè kí ló fẹ́ fi ṣe yẹn pa ẹlẹ́rìí ọ̀kan báyìí ọdún kan bí a lọ sí Saudi sẹ́yìn Saudi máa tọrẹ gan àwọn olówó wọn ọlọ́run lọ́mọ yìí tí wọ́n máa nínú Ramadan mọ̀sílẹ̀ ìtàn sí rìmírí àwọn ọ̀rẹ́ wa kan ní gbogbo Ramadan tá a bá lè wá sínú kọ́dà olówó tí òun náà jẹ́ pé òun lọ dá ìsinú nílẹ̀ yóò jòkó tí ẹjọ́ máa jẹ́ ni. bẹ́ẹ̀ni. gbogbo ń tẹ́ báwo kẹwí fún wọn kò sí tọ́kàn wọn. tẹ́ bá lẹ́yìn mẹ́wàá lẹ́ni lẹ́fẹ́ jẹun wò sí bí ni ẹ bá wọn gba ẹgbẹ́ lọ. lọ́dún àwa wà nínú ilé àwọn sàpẹ́kún ó tó dé àwọn ti lè gbóúnjẹ àbára ti gbóúnjẹ tá a ti jẹ o kọ́dà ti gbá ti sínú kalẹ̀ àwọn bá pẹ́kún ó tó dé kí ló wá dé tẹ́ pé àríwá lónìí ni kí ló ṣẹlẹ̀ nígbà táwọn débẹ̀ àwọn sọ pé ní àwọn 5 ni òun gba tèèyàn 5 ọ̀rẹ́ rẹ̀ kejì gba tèèyàn 5 wọ́n sì kó fún wọn ní pákéjì sí ní gbogbo nǹkan ni ó wà níbẹ̀ sínú láìlọ́nù láńlá. nígbà tó ti dákun èèyàn 10 fún wa. wọ́n wá ń lọ sẹ́yìn wọ́n ti kọ́kọ́ jẹ̀ kan lẹ́sìn sínú tán wọ́n ń lọ wọ́n láwọn tó jòkó níbì kan àwọn tó jẹ díẹ̀ tó ti yé nígbà tó yá inú ń ga bẹ́ẹ̀ ni kò síbi tó yẹ lè jẹun sí mọ́ nígbà tó dé stage kan wọ́n wá di pé wọ́n fẹnu ba ẹran adìẹ wọ́n ń gbé lẹ̀ nígbà tó yá nìkan wá ní ṣé wọ́n ṣépèlé wa báyìí òsì náà lọ́ọ́ dà wá làmú débi bíi. àwọn méjìlá gbóúnjẹ èèyàn 10 sọ́tọ̀ àwọn dolówó. wọ́n padà wá ra gbé lẹ̀ síbi kan wọ́n ra wá mú ti sàárì nǹkan tí wọ́n fẹ́ẹ́ tó tí wọ́n kó tó délé sàárì nǹkan ti fẹ́ẹ́ tó ìdìmọ́nù níbi kan ní gbogbo kan ní máa wà tí ẹ má bí corruption ẹlòmíì ẹ bèèrè kí ló fẹ́ fi kíní ìsèlú wọn wà òun náà kàn kó náà ni èyí tí mo wá fẹ́ lò ń bẹ̀ ni pé bí mùsùlùmí bá ti di éèjì tí Dangote ń sọ yìí àti èmi àti àwa àti gbogbo àwa tẹ́ ń gbọ́ wáyé ní mùsùlùmí o kọ́dà before rẹ̀ ni wọ́n máa retí pé anytime ni kúlẹ̀dé àti èkó bàkítàtà èyí tó ń wá ń wí ní mẹ́sẹ̀jì kejì ni pé ní gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí o àti ẹ̀yin tẹ́ ń gbọ́ mí o tẹ́ ń rò pé bóyá olówó kò sí tí kò lè fowó rà láàfíà òun lè fowó rà kú o ẹyọ kan tó lè fowó rà làdìjẹ́ náà. Allahu Akbar. because tí èèyàn bá. ilé ò ti dáwọ́lé ní ṣe yìí tí ọmọjọ́ tí ó yà. ṣé àwọn kìnnìkan tá à ń pè ní aliwakifu ẹ̀kẹta tí ń pàṣẹ mẹ́sẹ̀gì. bẹ́ẹ̀ni. endowment. bẹ́ẹ̀ni. ní tó ń pàṣẹ nínú ọ̀rọ̀ tí ń sọ yìí. bẹ́ẹ̀ni. gbogbo ohun tóun kólẹ̀ yóò òun ṣe fún Nàìjíríà ni. Masha Allah. kò sẹ́ni tí ọ̀rọ̀ máa wá jẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ bí òun bá jogún ilé iṣẹ́ tán láwọn tó bá tọ́ sí. ọmọ Nàìjíríà náà ni ọ̀sán máa ṣiṣẹ́ ń bẹ̀. tí mo fẹ́ lọ náà nù ni. good. gbogbo ohun tó bá kó wọ ṣẹlẹ̀ ń bẹ̀ ní dáadáa wọ́n máa rántí okùn tó fa nǹkan yìí wá. náà. kálukọ́ máa sọ pé ní alihamudulilayi adúpẹ́ fún bàbá tó dá kọ́ńpìlì yìí lẹ̀. irú báwa náà ó ṣe máa dúpẹ́ fún lórí ọ̀rọ̀ mọ́sálásí. ìnáwó síbi tó yẹ. ìnáwó síbi tó yẹ. ṣàánú àwọn aláìní. anabi sallallahu alaihi wasallam ó wá sọ̀rọ̀ kan. ó ní ìkítẹ́ni khamsan qabla khams. ó ní ká gbìyànjú ká lo opportunity ká tètè ní nǹkan 5 lẹ̀. kó tó di pé nǹkan 5 ó dé. ara àdìsí tí Dangote ń ròlù. Mashallah kí làwọn nǹkan 5 náà. ṣe mọ̀ pé. tọ́lọ̀ ní ká tí ànábì fẹ́ ká nílẹ̀ tí ó jẹ́ tí ó wúlò fún wa. alhamdulillah number 1. ànábì sọ pé ní shababaka qabla haramika. tá a bá wà ní ọ̀dọ́ ẹ jẹ́ ká tètè lò ó síbi tọ́ dáa. ká tètè lò ó síbi tọ́ dáa. kó tó di pé ọ̀dọ́ wa síbi tọ́ dáa. kó tó di pé ogbóde á rí i pé tá a bá láwọn kọmitì àtọ̀ ọmọ nítọ̀ àwọn eléyìí àwọn yóò tì í. bẹ́ẹ̀ni. àwọn ò ní eegun àti léṣe ju àwọn àgbàlagbà lọ. bẹ́ẹ̀ni. ànábì wa ni tọ́ bá ti wà lásìkò yẹn lọ́yàtọ̀ sáwọn yóò ti wà lóòótọ́ pọ̀ pọ̀lọpọ̀ wọn ìmúkúmú. náà fọkìbọ̀. ní báyà nínú jẹ́jú kó gọ́ọ̀mẹ̀ntì wọn sábà wá ìwákíwà gbogbo ń tẹ́wàá wò pé sẹ́yìn ọ̀dọ́ ọ̀la irinkurin gbogbo oríṣiríṣi ló kó sọ́dọ̀ tiwọn ànábì wọn fi yé wa pé ní tọ́ bá wà lọ́dọ̀
kódà bó bá fẹ́ ṣe ìbádà ọ̀dọ́ ló ti dáa jù ó rí i ṣe dáadáa jù bàtọ́ bá ṣe kí ni lọ. tó bá dàgbà. Number 2 ó wá sọ pé ní bákan náà ṣe àtàkà kọ́bùlà sàkíníkà ó ní nígbà tó bá lálàáfíà ẹ lù ú síbi tó dáa kó tó di parí òdì tó dípa àlùkùránì ní famanú àmìrìhù nínú tí sí òfin kálíkì afàlàyà àkìlò wọ́n ní kò sí ẹni tó bá fẹ́ dàgbà láyé o ò lè rò pé o ṣe wà nígbà tó wà lọ́mọ ọdún mẹ́wàá náà lọ́wọ́ wà nígbà tó pé 50 àbò pé 60 ìjẹ́ríkà tó lè gbé dáadáa tẹ́lẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún mẹ́wàá ó kè sọmọ yọ̀bọ̀ gbé nísìnyí bẹ́ẹ̀ ni Mashallah. ó ní agbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ pé ní gbogbo ẹni tí ó bá dàgbà láyé ọgbọ́dọ̀ yìí pé ìka kan mọ̀ dínkù lára rẹ̀ bí tí ó bá lọ kó wọn pariwo aláàjì ẹ̀ là ń bá wí bẹ́ẹ̀ náà sì ni ohun rẹ̀ yọ sá lọ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ àti ìrìnkà ò lè balance mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo náà mọ̀ nínú àwọn nǹkan tí máa ń fa títí ó di nǹkan méjì ó di méjì ọ̀dọ́ wa àlàáfíà wa ẹlẹ́ẹ̀kẹta ń kọ́. wàgìnáká kọ́bùlà fàkìríkà náà ó ní ìgbà tó bá ní lò ó síbi tó yẹ ọlọ́run ló mọ olóṣèlú míì àti okó jẹ́ lọ́nà haramu ni àti okó jẹ́ lọ́nà halali ni àwọn àsìkò tó yẹ kó wúlò fáwọn èèyàn kò sì wúlò lọ́pọ̀ kìbẹ́rù kò wúlò ara mẹ́sẹ̀jì ọjà lè rẹ̀ ni òun tún dìbà rẹ̀ bí àṣà bàbá ìyá ni méjì fún ọ bí àṣà bàbá olóòlù àìlè ọdún kan bí wọ́n àtẹ́ndì lecture wọn ní Alikima Professor Yusuf Ali san mọ́sá dáadáa fún bàbá mo attend the lecture wọn kan bóyá wọn náà mọ̀ rántí kì í sọ̀rọ̀ ọdún márùn wọ́n wá ń sọ ń bẹ̀ pé ní ọ̀rọ̀ corruption náà wọ́n ń sọ wọ́n wá ní ọ̀dà ọ̀tẹ̀ wá kó ń tọ́ wá wò ní wá kó ń tọ́ da sí Nàìjíríà kọ́ wá fi dá nǹkan kan lẹ̀ káwọn èèyàn máa jàǹfààní ń bẹ̀ èwo ló tún kó lọ bòmí sí bọ́ bá tẹ̀ wá dá lẹ̀ tán ni tán bá tẹ̀ wá fẹ́ mú o àwọn àyún náà ni wọ́n máa bọ̀ ọbẹ̀ lọ́n pé Ọlọ́run ibẹ̀ láti ń jẹ. ntí ìyá money laundry ntí ìyá rẹ̀ fi pọ̀ nù but èèyàn mélòó ni wọ́n fẹ́ mú àwọn tí ó mú àwọn tó dáràn yìí gan àwọn náà tó fẹjú sí tí wọ́n jí wípé ìwòlẹ́ fún wa ń bẹ̀. táàsì rí sí ntú kí ni àwa rí ṣe fún wọn gbogbo ẹni tá bá sì díìlì pẹ̀lú nísìnyí oní ọwọ́ kan sí lórí inú. bẹ́ẹ̀ ni tó bá ti ṣe ní tí wọ́n fẹ́ ẹ̀tọ́ nígbọ̀ kankan mọ́. kò sí òfin bẹ àti lò ó weak tọ́pọ̀. so I need the political will láti lè ṣe tọ́tọ́ kófin yẹn lè wúlò fún wa àti rí nǹkan mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wàá fara gàkà kọ́bùlà ṣúgìlìk nígbà tó bá free tó yẹ pé tó lè lo táìmù rẹ àsìkò kan bẹ́ẹ̀ sìn gbogbo rẹ̀ yín báyìí táìmù yóò kéré débi pé mítìnì ọ̀fẹ́ sùn yín. bẹ́ẹ̀ni. ìgbà kan sì mẹ ọmọ mi bọ́ bá jòkó lẹ̀ kọ́lá látàárọ̀ dálé ó lè mọ̀ sí nǹkan kan. àwọn àsìkò téèyàn bá wà ní téèyàn free hùn ànẹ́bí ní tètè lò ó tó lásìkò kan ń bọ̀ kọ́lá èèyàn fẹ́ lè ní oorun tó yẹ kó o máa sùn máa sùn gbogbo tó bá wò lóorun nísìn tó bá ti rí ní fámìlì ńlé oorun ò lè balance mọ́ o. bọ́n bá ṣe ń dàgbà sí ni pressure máa ṣe ṣẹlẹ̀ sí. bẹ́ẹ̀ni. ẹ wà mọ wá sọnù 5 hours lójú kọ́dà ó máa sùn mí lọ́wọ́ lọ́mọ́ tó wá jọ pé dájì. so lo àsìkò rẹ bó ṣe yẹ nígbà tó free o òun ni Dangote ń sọ fún wa. àsìkò òdiwọ́ ń bọ̀ tó ní ráyè free bí o ti free tẹ́lẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀karùn-ún. wọ́n wá parí rẹ̀ pé ní wàhálà taka kọ́bùlà motik. ìsẹ̀mí tó ń lò láyé tó bá lóore kò sí déédéé bọ́ọ̀ bá lóore sí déédéé àmọ́ èyí tó dáa fọ́ ju pé kò lóore tó bá lóore nì òun ló pè rẹ torí pé kọ́dà bó lóore kò sẹ́ni tí ò ní kú kọ̀ wá sí ibi tọ́lọ́run sì ti fi gẹ́ẹ̀tì gbogbo wa ní pé kò ní táìmù kan ọmọ kékeré ń kú lónìí bẹ́ẹ̀ni àgbàlagbà ń kú lónìí so kọ́dà kún wá dàbí pé àfẹ́ ríru kú bà nìrí. Allahu Akbar. ọmọ mi ìbọyájọ́ 5 ọkàn rẹ̀ búrúburú báyìí wọ́n bá ní ó ti kú náà nù kí ló ṣe wọn láwọn ọmọ tó ṣe ọlọ́run ó yẹ ọba tó dáa ó ti dá wọn tí ó lò fún èdè tí ó lò èdè ibi tí ó mímọ. nínú pòun bẹ náà ni pé àwa mọjọ tí ó yà. wọ́n ní tètè ló gbà tó wà láyé òun níjọ́ kan bí wọ́n ní sẹ́nítọ̀ kan wọ́n ní ọjẹ́ sẹ́nítọ̀ estate tí wọ́n ń gbé ojú ọ̀nà wa bàjẹ́ gan wọ́n wá kóra wọn jọ gbogbo bá ní kò sí sẹ́nítọ̀ wọ́n wá kóra wọn jọ wọ́n wá ń sọ̀rọ̀ pàpẹ́ ní ká sì rí àní tó bá mọ àwọn olóṣèlú tó wà ń ta nísìn wọ́n bá wá sí gbogbo kíní yìí wọ́n lọ wá dákẹ́ lọ
lọ́wọ́ mi rí báyìí wọ́n á ní sí kò sí ó ní mo lágbára nígbà tí mo fi wà ń bẹ̀. wow kí ni ọ̀wájú ó ṣe. ó lóun ọ̀mọ́ láìda ó sì mà sí ilé ìlàtún wa ṣe irú ilé nítorí káwọn kan ṣe lèmi wà náwó ara tèmi sí wo ṣe dá tiẹ̀ káwọn míì náà tún wọ example tó ṣe káwọn náà tún dá. yíyún nìkan tẹ́ ẹ kọ́ bàbá dáadáa kì í ṣe yíyún nìkan náà tí a bá wo àìmọye àwọn nǹkan mi ọ̀dà ẹmọ wẹ̀ lómi nísìn àǹfààní tó sílẹ̀ fáwọn èèyàn ilé ń jẹ lónìí. bẹ́ẹ̀ni. gbogbo ẹni tí máa ń tẹ̀lé ẹnìkan lídà wàláhì orí jẹ níbẹ̀ ni. náà. yín kú lórí ọ̀gá yín nìkan wàláhì orí jẹ níbẹ̀ ni. tí o sì bẹ́ẹ̀ sì mú. kò sì bẹ́ẹ̀ sì mú so tiye ṣùgbọ́n káyìn kó wá kó wà nípò kó wá sọ pé ní aláàjì kìíní ìbáyìí pé ní ẹ̀yìn kì í sọ̀rọ̀ yóò ní lókun nísìn. torí pọ̀ ọ̀ràn tara rẹ̀ tó wù ọ́ tí o sì lè jóore fún ọ. ó lágbára rẹ̀ ànábì fi wá sọ fún wa pé ní wàhálà takakọ́ bìlà mọ́tì ìsẹ̀mí tó lò tètè lọ́kọ́ tó ti pọ̀ nbẹ láyé because kò fi ṣe dáadáa kíkú tó dé because tẹ́yà bá ti kú mọ́mọ́ tàbíkọ́ ní kọ́mọ́tì kìyàmọ́ tó. njẹ́ yẹn bá ti kú láti kíámọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀. pé bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tó ń gbé ó pè lákúdá ó tún wá padà wálé láti gbà pé ó kò kúnnù ànínírọ̀ tó padà wálé ayé kò kú tẹ́lẹ̀ àwárò kò kúnnù. ẹni tó bá ti kú tòótọ́ tẹ́ bá ní wọ́n ilé abíjẹ wọ́n ní kíní ìrọ̀ wọn rí. Ànábì ní a ṣe nǹkan márùn kó tó di pé nǹkan márùn ó dé bá wa kí ni nǹkan márùn tí ó wà dé. nǹkan márùn tí ó dé náà láti wá kà. alákọ̀ọ́kọ́ àárẹ̀ yóò kọlu ẹni tó gbádùn ẹni tó lówó yóò padà dolo síjọba múra torí pé níjọ́ tó bá ti di pé ọ̀dọ́ padà dàgbà bí gbogbo ó ṣe wá rí lọ náà. àsìkò tó rí tó ń lò nísìnyí tó lò dáadáa ó padà rí àyè kò ní wá sí àsìkò tó lò fún tí ó wúlò. tí a bá wá wo bí Dangote ṣe wá sọ mo wá wòye sí ọgbà àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam àwọn tí a lè sọ wọn lọ bí 5 sí 6 tí wọ́n jẹ́ olówó àgbà ẹgbẹ́ lásìkò Ànábì. Allahu Akbar ẹ ṣeun pẹ̀lú bí tẹ́ gbé wa lọ yìí aṣíwájú ẹ̀dá ń bẹ àwọn alátìlẹyìn rẹ̀ tá a mọ̀ sáwọn sàábé tá a mọ̀ sí disciple Ọlọ́run wá kẹ́ èèyàn mélòó nù wọn. wọ́n pọ̀ àmọ́ ká ní ká mú bí 6 tọ́ ní olówó àgbà ẹgbẹ́ lásìkò. kí ló wá ṣẹlẹ̀ lásìkò wọn. gbogbo wọn yányán àti tó dàgbà nù wọn àti tó dàgbà nínú wọn gbogbo wọn yányán ni wọ́n dó ti Ànábì pé gẹ́gẹ́ bí àwọn kọmitì ṣe ló tó ti gbà. bẹ́ẹ̀ ni wọ́n ń fi àsìkí wọn rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ kílá torí kọ́bùlà mọ́tì náà ni. because n tá à ń ṣe ẹ jẹ́ kí n mú Abubakar ní sin lápèjúwe kò sẹ́ni tí ọmọ ìpèsè ní Abubakar gbogbo tó ṣe fáwọn ní ayé òun ó tún dìídì yóò ní ọyẹ lọlẹ àwọn ẹrú tí ó bá jẹ́ pé wọ́n wà nígbèkùn ọyẹ lè tún wọn lè yọ sanwó bẹ́ẹ̀ wà ní Zubairu bunu Awam bẹ́ẹ̀ ni Usman bunu Affan bẹ́ẹ̀ ni àwọn tọ́lẹ́à wọ́n pọ̀ lọ pé pé ní ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún Islam kò kéré tá a bá wá rí èèyàn bí irú ẹni tóun ṣe irú tiẹ̀ yìí tí tó wá ń lo irú wọ́ọ̀dù yìí pé ní òun ṣe wà yìí ṣe gbogbo tó kù ní ká tó pé ọdún 3 sí gbogbo Dangote ṣe wù yìí ní tó yẹ kó yé wa ní pé ní anytime ní ọ̀yà tó bá ti wá di pé anytime ní ọ̀yà ni ní tí ó kù fún gbogbo wa náà ni pé kí ní èmi àti ìwọ náà rí ṣe kò dìgbà tá a bá lówó tó bá pọ̀ bọ́ bá wúlò fún aládùúgbò rẹ̀ òun ni wọ́n fi rántí rẹ̀ a sọ pé ní innamal maru hadithu ba'dahu fakun haditha hasanan liman wà á padà jọ dìtàn náà ni ẹni tó ń jọ wáyé tí ìmọ̀ sábà sọ kíní kan ní ọ̀tọ̀ bá ti lè dijú báyìí tí wọ́n bá ti dijú báyìí àti bọ́ sáyé mi yálà àmàrẹ tá à ń wí ń parẹ́ ni yálà onírí tá à ń wí. bá a ṣe sùn tá a mọ̀ pa sùn bá a bá jí Ọlọ́run dẹ́mi padà sí wa lára ni. ọ̀wọ́sẹ̀ tó lè wá sọ pé bàbá ilé òun ó kù Ọlọ́run nìkan kọ́dà ìmọ̀ ẹlòmí wọn ni wọ́n tí wọ́n ti sálàjì lọ́wọ́ á kú wọn kì í wọ́n sálàjì lágbáyà mọ̀ ní ẹni tá a mọ̀ ronú ẹni tí ó tá a mọ̀ ronú kó ní ó ṣe wú ẹ kò ní kú mọ́ wàá jẹ́ bẹ́ẹ̀ mi bá ṣe fi ń pẹ́ sílẹ̀ sí ó mọ̀ fi pọ̀ sí. ṣe púpọ̀ ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá àlejò tí a gbà lónìí àlejò ńlá ni wọ́n mo ní àáfà ọmọ àáfà ni wọ́n Imam Yahya Ibrahim Dameduka àwọn tá a bá máa gbé rédíò wa sí Sobi FM
ní àárín aago 2 sí 2:30 ní gbogbo ọ̀sán ọjọ́ sátidé. Àwọn náà máa ń ṣàlàyé ntọ́tọ́ àti ntí ọ̀tọ̀ níbi ọ̀rọ̀ ogún jíjẹ. Bó ti yẹ kéèyàn lẹ́kọ̀ọ́ tó, tẹ́ ẹ̀ bá lọ sí tírà kẹ́ ẹ dá àwọn provisions tọ́lọ́run ṣe síbẹ̀ mọ̀, ṣekúṣe lẹ́yìn mọ̀ ṣe. Bàbá wa wọ́n á yà síbi eléyìí, wọ́n fi ń dá wa lẹ́kọ̀ọ́ láti lẹ àwọn èèyàn lọ́yẹ̀. Mùsùlùmí ni ọ́, yàtí rẹ kọ́ gbọ́ bó ṣe yẹ kẹ́ ẹ pín ogún. Ìyájú rẹ lẹ̀ kó rí i pé mi wọ́n bá ti ń pín ogún lójú rẹ̀ ká pín lọ́nà tọ́tọ́, torí Ọlọ́run ó béèrè lọ́wọ́ àwọn tí wọ́n pín bí wọ́n bá pín lọ́nà tọ́tọ́, lọ́wọ́ ẹni tí wọ́n pín fún tọ́gbà tí ọ̀tọ̀ sí àtàwọn tí wọ́n ń jòkó lé ogún ológun. So ó bá ti di gbogbo ọjọ́ sátidé ní ọjọ́ ọ̀la láago 2 ọ̀sán sí aago 2:30, ẹ máa tún rédíò yín sí Sobi FM 1019, sí mo correct? 1019. Aago 2 sí 2:30 ibi tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ nìyẹn. Àmọ́ a gbé wọn wá lónìí ká tún mú mi mọ̀ lọ́dọ̀ wọn. Nítorí sì fi ṣàlàyé fún wa náà ni pé tí o bá ń rò pé ikú ètí ìyá kì í yá nísìn, kò tí ì yá. Olówó kan ló wí tiẹ̀ ní. Olówó kan ló wí jáde nísìn pé òun dọ́mọ ọdún 17 kò ní pọ́dún 3 ó fi di ọmọ ọdún 50. Sóun fẹ́ ru gbogbo tóun ṣe sí orílẹ̀-èdè yìí àti sí orílẹ̀-èdè mi, sóun ó rù lọ sàárè bóun bá ń lọ ni. ń sọ fún yín nìyẹn pé kéèyàn tó wọ 70 àbí after 70 ikú ti ń kanlẹ̀kùn. Tí ń bá wá ń kanlẹ̀kùn, kí ni ìwọ palẹ̀ mọ́ fún bí tá à ń lọ? Tó jẹ́ mi lójú ń bẹ̀ ni pé àwọn olówó ayé tán kàn máa ṣàfihàn ayé bó ṣe wù wọ́n, àwọn ni wọ́n pọ̀ jù láàrin wa. Olówó àgbọ̀n tó yẹ pé the richest man in Africa ló wá sọ pé òun retí ikú o, ẹ bá gbọ́ pé òun kú kọ́ mọ́ yà yín lẹ́nu torí òun ti palẹ̀ mọ́dé. Irú iṣẹ́ rẹ̀ náà ní í ṣe la sọ níjẹ̀ẹ́jọ́. Ọba tí fúnni ní ìmánì kó lékún ìmánì gbogbo wa, kọjá sìn pẹ́ kó pẹ́ jù bá a ṣe fẹ́ lọ lórí àlàáfíà, kó sì gba ẹ̀sìn náà fún wa, kó wá fi wá sí ààyè tí ó dáa tí ó dùn mọ́ wa jù bá a ṣe fẹ́ lọ. Ìyẹn náà ní Aljannatul Firdaus. Àwọn òbí wa, àwọn àlùfáà wa, àwọn àna wa àti gbogbo olóore wa, Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wa, kó sì bẹ́ẹ̀ fáwa náà o. La ilaha illallah. Tó àdúpẹ́ púpọ̀ fún yín, Ọlọ́run kó jẹ́ ká rí yín pẹ́. Ó tún di ọjọ́ mẹ́jọ nìyẹn. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.